àkókò yìí níbikíbi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi ní wákàtí ọ̀wọ̀ yìí. Arẹ́lùmọ́bí owó ọ̀rọ̀ ló tún dé yóò tún ṣe lówó ẹ̀ ní màsọ́màsọ́. Ẹwà Èdè Yorùbá TV ń bẹ tá a ti ń ka àwọn ìwé aládùn lọ́lọ́kan ọjọ́ kan. Ìwé tá a ń kà lọ́wọ́ náà ni Bínú ti rí látọwọ́ bàbá wa olóògbé Ọládẹ̀jọ Òkédìjí. Orí kẹta náà la wà Òjóró apá kejì. Òjóró apá kejì. Ẹ wá nǹkan fìdílé ẹ jẹ́ àjọ bá ẹsẹ̀ yìí jálẹ̀ kájọ gbádùn rẹ̀. Ṣé ẹ rántí ibi tá a ti dánu dúró? Kíákíá lọ́sọ̀kan àgbà tó sún omi ìwẹ́wọ́ mọ́dọ̀ tó bẹ̀rẹ̀ sí ní wẹ́wọ́ bẹ́ẹ̀ ló ránṣẹ́ jó pẹ́ wò ó bóyá a ò rí nínú àwọn ìjòyè tí ọmọ yọ òun wò àwọ̀ fẹ́lẹ́ bonú sẹ́ni ó lè mọ tó wà nínú ẹnikẹ́ni. Ọwẹ́wọ́ tán ọ̀táwọ́ sínú àwo láti bùkẹ̀lẹ̀. Kàyéfì ló jẹ́ fún un pé ọwọ́ ń ha ìsàlẹ̀ àwo ni àti nínú àwo àmàlà o àti nínú àwo ẹran àti nínú àwo ọbẹ̀ ẹ̀yọ̀ òfò lọ́ba àgbàrọ́jú fẹkún sẹ̀rín. Ọ̀sáwọ́ nínú àwo àmàlà bí ẹni pé àmàlà jó o lọ́wọ́ àmàlà rọ́ ó ń tanra rẹ̀ dànù. Ọbẹ̀ jó wọ ọ̀dọ̀ àró kọ́kọ́ tagìrì gba tó sí àwo oúnjẹ ṣùgbọ́n kíákíá lòun náà ti ṣe bí ẹni tí ń jẹun. Ó fi wọ́ láti fi hàn pé òun ká ọbẹ̀ ẹ̀yọ̀ wé òkèlè àmàlà. Ọ̀dọ̀ fi ń tiẹ̀ ń panu tókétóké ńgbà tó rò pé àrùn rí oúnjẹ jẹ nítorí náà ó bẹ̀rẹ̀ sí ní panu tókétóké láti sọ wípé òun gbádùn ọbẹ̀ tó gbámúsé tó dùn tó sì pín mẹ́rin. Ìkọlà bá ń jẹnu sámúsámú bẹ́ẹ̀ sì ni òun náà kò rí nǹkan kan jẹ o. Ọmọ ní tòótọ́ pé ẹnu fìfo kì í dún nàmùnàmù ṣùgbọ́n ó ń díbọ́n dájúdájú ìkọlà bá dàbí ẹni tó ń fẹyín tẹ ẹran lẹ́nu. Báwo ni tòun nìkan ṣe lè dá yàtọ̀ láàrin àwọn ìjòyè? Ìbànújẹ́ bá ọba Adéwòmí Adádé kejì Olówe tìlú Òwe. Àwọn tó ń pè sí àsè, àwọn tó ń pè wá jẹun, àwọn nìkan ló ń róúnjẹ jẹ. Ohun tó ń pe àsè ń gbààwẹ̀ àìgbọ́dọ̀ fọ́hùn. Kò mọ̀ pé irọ́ ni gbogbo àwọn yòókù náà ń pa. Oníkálukú ò fẹ́ kí ọba mọ̀ wípé òun ò rí oúnjẹ jẹ nítorí bọ́ba bá mọ̀ ìjòyè kan ò rí oúnjẹ jẹ. Ọba lè sọ pé ìjòyè ọ̀hún ọ̀kájú ipò oyè tó wà lórí rẹ̀. Nítorí náà gbogbo wọn ló ń fi ìbẹ̀rù ṣe bí ẹni pé àwọn ń jẹun nítorí pé wọ́n rò pé ọba àtàwọn yòókù ń jẹun. Nítorí àmàlà yìí ń ro pásápásá o. Ọ̀yà ọba lẹ́nu láti gbọ́rọ̀ yìí lẹ́nu àró ṣùgbọ́n ọ̀dọ̀fín tilẹ̀ tó já àlùbọ́sà sí tó sì fi kún ìdààmú ọba kábíyèsí. Bóúnjẹ yìí bá ti lárinrin tó àtànú ọbẹ̀ yìí ọmọ nílé wọn. Èmi ò kúndùn ata tó bẹ́ẹ̀ nítorí efù tó máa ń yọ mí lẹ́nu. Ẹ dákun o, ẹ sọ fún àwọn aláṣẹ wa yìí o pé kí wọ́n máa dínwó ata tí wọ́n máa fi ṣe bẹ̀ kù díẹ̀ o. Òpùrọ́ báyìí ó kúkú mọ̀ wípé ẹnu òpùrọ́ kì í ṣẹ̀jẹ̀. Ìkọlàbà náà tún ju bọ́ǹbù ẹnu kalẹ̀. Kámọ̀lá ó jòyàn lọ́wọ́ báyìí gan-an lèmi wọ́n ń fẹ́ o. Kọ́ máa lọ wọ́ọ́rọ́wọ́ lọ sísàlẹ̀ ikùn ní ti ata. Bẹ́ẹ̀mi ti fẹ́ kàtọ́ pọ̀ nínú ọbẹ̀ nìyí. Ata gan-an lè wo efu. Tí ẹnu ọ̀dà sákásáká. Ta ni ọmọ ìjọba rìndọ̀rìndọ̀? Ta ni ọmọ wípé ta ni ọmọ rọ́pa? Ta ni yóò jẹ́ kọ́ bá ó yọ òun lóyè? Ọwọ́ ààrẹ ni la fi tán wà rẹ ní í ṣe. Ọwọ́ nìkan kọ́ ọwọ́ àtẹnu ni. Kábíyèsí fúnra rẹ̀ náà ṣe bí ẹni pé òun bá wọn jẹun. Ó ń gbé òfìfo ọwọ́ láti inú àwo koto sínú àwo pẹrẹsẹ. Bó ṣe a máa ṣẹnu bí ẹni tó ń jẹran lẹ́nu. Bó tún ṣe alátafò bí ẹni tí èfú ń dà láàmú tó fẹ́ fi ata ọbẹ̀ ṣẹ́gun ajogun èfù. Ṣé bí kò sí ń dẹ̀dẹ̀ náà ń dẹ́kó? Ìrònú mú sùnsùn. Àṣé gbogbo òjòyè ńlọ́kùnjú òpò tí wọ́n wà. Àbí àwọn kọ́ ló ń róúnjẹ jẹ yìí ni? Òun nìkan wà ló ń kùnà. Òun nìkan ni kò yẹ fún ipò tí òun wà. Òun ni kò tó ẹni tó yẹ kó jọba. Àwọn ìjòyè tó ń ti lérò pé kóun rí nǹkan ti ràn mọ́ kóun ó fi yọ wọ́n lóyè. Àwọn gan lóye yẹ fún. Bí wọ́n bá wá fura pé òun kò rí oúnjẹ jẹ kíákíá ni wọ́n gbà wípé ó yẹ kí àwọn ọ̀rọ̀ òun lóyè. Àìpẹ́ àìjìnà ni wọ́n dòṣèrè mọ́ òun tí wọ́n forí barí tí wọ́n fi kùn lókun tí wọ́n dìtẹ̀ mọ́ òun tí wọ́n fohùn tu lórí ìtẹ́ baba ńlá bàbá òun bí ìgbà tá a bá fa gbègì tu nínú oko. Nítorí náà òun gan ló ń pọnnu mọ́jẹ náà ju àwọn tó kù lọ. Ẹni tí ò bá ní jẹ́ ká jẹun yó ká tó dáná láti ṣírò oúnjẹ tiẹ̀ mọ́.
kàkà kọ́mọdé pa mí láyò wọ́n mọ̀ sòjóró ni ẹni tí ọ̀gbọ́n làwẹ̀ ń gbò ká sì wá sọ pé òun ló ń fọwọ́ ara òun ṣe ra òun ló ń wá sínsínkù tó ń fọwọ́ ra mú òun ló ń pe àṣẹ ọ̀ràn ńgbà tó yá oníkàlùkù wẹ̀wọ́ wọ́n ń gbé fi omi wọ́n mú mi nígbà tí gbogbo wọn ti wẹ̀wọ́ tán wọ́n nuwọ́ nù wọ́n sì kí ọba olówó ìlú Òwe kú ìnáwó wọ́n dúpẹ́ gidigidi wọ́n ṣàdúrà tọkàntọkàn wọ́n sì gbọ̀nà lé wọn lọ lọ́kọ̀ọ̀kan kò sẹ́ni tó dúró mutí nínú wọn ọba rọ́jú ọfẹ́ kúnṣẹ̀ rí ohun tó tún wá já aláyàjù ni pé nígbà tó wọnú àwo tí wọ́n wẹ̀wọ́ sí gbogbo kò rí àpẹẹrẹ epo kó lè fò lórí omi ṣé báyìí náà wà ní ìwọ ń burú tó ni kí ni àìdá tó ń ṣe tó báyìí inú rẹ̀ bàjẹ́ kọjá àròyìn igi gbígbẹ ló ń lérò pé yóò wò ó tútù ló ń rọ́ kín yìí oníṣègùn ló kú ọlọ́kùnrin yè báyìí o ebi wá bẹ̀rẹ̀ sí pa á jábálà ibi ń jájẹ lábẹ́ dodo ebi ń pa á lásán ni kò tó ẹni tí wí bẹ́ẹ̀ jáde kò sì rọ́gbọ̀n kankan dá sí i yóò fà bọ́ babíyá láti lọ róúnjẹ ní búkà lóde bí o àbí àwọn ayaba tó ti ní kọ́ yọwọ́ nínú dídáná oúnjẹ ni yóò tún bẹ̀ lọ́wẹ̀ omi ló mu kàn bí ègèrè ó fi wà wára ṣèpinnu lápàpàǹdodo pòun ò ní òwà burúkú kankan mọ́ láéláé bóyá òun á fi bẹ́ẹ̀ mọ̀ rí oúnjẹ jẹ ṣùgbọ́n bó ti sọyè tó kò rí ohun kankan tó ń ṣe láì dára èkéèké kókó pera rẹ̀ lékèé ìkàké pera rẹ̀ níkà ńgbà tílẹ̀ sú wọn gbóúnjẹ alẹ́ dé fún un ó ń gbóòórùn ata tí ń ta sánsán bóyá ata àkàrà ni bóyá ti èkuru ni àjẹpẹ́kọ̀ ló ń wọ́ jẹ ó sì àwo kìíní kò rí nǹkan kan nù rẹ̀ àfi ẹ̀rún ẹ̀kọ́ kékeré kan tí ò ju ẹyọ ẹ̀gúsí kan ṣoṣo lọ ó sì àwo kejì ó sì rí ọmọ àkàrà ródóródó kan tó dàbí ẹyọ èrè ńgbà tí wàá ló fi ju ẹyọ atari lọ ọtán ọfọwọ́ kan ẹ̀rún ẹ̀kọ́ náà ọwọ́ rẹ̀ tán ọkàn ó mú ìsọ sẹ́nu ó sì fi àwọn yí lẹ́nu bákan náà ló tún mú ẹ̀rún àkàrà náà sọ sẹ́nu tó sì fi eyín tẹ̀ inú rẹ̀ dùn díẹ̀ nítòótọ́ ohun tó jẹ yóò kò họ́ nínú rárá ká tó sọ pé yóò yó òun ṣùgbọ́n ó gbà pé ìwọ ń ti bẹ̀rẹ̀ sí í dá sí i nítorí pé òun ti ń ronú pìwàdà òun sì ti pinnu láti máa ṣe rere lọ́fàá tó ń jẹ àwọn aláṣẹ yìí fi bẹ̀rẹ̀ sí í kan òun lọ́wọ́ tó sì kan òun lẹ́nu kó tó tó ọjọ́ mẹ́ta mẹ́rin bóun bá tẹra mọ́ oore ṣíṣe tó ń ṣe wá ń ṣèkà tó ń bọ̀wọ̀ fún tọmọdé tàgbà dájúdájú àjẹyó oúnjẹ ló ń wọ́n máa jẹ àyàngbé ajá wá dùn ní tòótọ́ o kí láàjẹ ká tó gbẹ síbẹ̀síbẹ̀ kò jẹ́ kí ẹnikẹ́ni mọ̀ wípé òun ò róúnjẹ jẹ ó ń tan aráyé láì mọ̀ wípé ara òun ló ń tàn ń ṣe pé ẹni tó ń fà kàrá jẹ̀kọ ó yà á lẹ́nu pé àwọn ayaba tó kúnlẹ̀ níwájú òun kò sọ pé àwọn ò róúnjẹ nínú àwo àjẹ́ pé àwọn rí ẹ̀kọ àti àkàrà ohun tí wọ́n gbé wá fún lòun ò rí fìrífìrí tí èyí tóun rí kò yó òun láàrin ọjọ́ mẹ́ta tó tẹ̀lé ìgbà mìíràn ọba kì í rí oúnjẹ rárá nínú àwo tí wọ́n bá dé rẹ́múrẹ́mú síwájú rẹ̀ ìgbà mìíràn a sì rí ràlẹ̀ràlẹ̀ oúnjẹ ọ̀rọ̀ náà ò dúró sójú kan ṣoṣo rárá a jẹ́ pé ìtẹ̀síwájú ìwà òun kò dúró sójú kan ń gbógoro ká má fa ọ̀rọ̀ gùn ohun ọ̀sá àti ègúnjú ìwọ̀n ipò ọba olówe tìlú Òwe ládòfo ló ń jẹ lẹ́nu ládòfo ló ń gbẹ́mì ládòfo ló ń fọwọ́ kàn nínú àwo ẹni tí ń tanra rẹ̀ dànù kò sì lè jẹ́wọ́ ohun tó ń ṣe òun ojú Olówe bẹ̀rẹ̀ sí kó sínú díẹ̀díẹ̀ ó ti rù hàn gógó ikùn fẹ́rẹ̀ lẹ̀ mọ́ lẹ́yìn gbogbo ara rẹ̀ ti dá pẹlẹbẹ ẹsẹ̀ rẹ̀ gan ọ̀ràn lẹ̀ tààrà mọ́ gẹ́gẹ́ ló rìn nílẹ̀ bí alágẹmọ ṣùgbọ́n títí ebi ó fi pa alágẹmọ kú ráúráú aráyé rò pé yíyan ló yàn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ò fura pé ebi ń pa ọba Olówe kú lọ Ayọ̀ Adé Adéwòmí Adádékejì Olówe ìlú Òwe èèyàn ń tanra rẹ̀ dànù ní ọjọ́ karùn-ún tó ti bẹ̀rẹ̀ sí tan ara rẹ̀ dànù tó ti ń jẹrọ lóúnjẹ ìkọ́làbà ló jí wá bá láàfin láàárọ̀ kùtùkùtù ó jí lórí ẹni ni pẹ̀lú nítorí àkùkọ ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí kọni àfẹ̀mọ́júmọ́ ni orí ni ọ̀mọ́ ni ìlà ọwọ́ èèyàn tí ń hàn kábíyèsí aláṣẹ èkejì alákànmọ́láwo ó sì ṣe mí kàyéfì mo ṣe ní kí n wá jí kan mórí ẹni o nínú àlá tí mo lá ẹ̀bọ ńlá kan ló yọ sí yín o ṣùgbọ́n nígbà tí mo tají n ò níran òkodoro rẹ̀ mọ́ n tí mo kàn rántí ni pé wọ́n ní kẹ́ ẹ rúbọ ṣùgbọ́n n ò mẹ́bọ tí wọ́n yàn náà mọ́ lọ́kọ̀ọ̀kan tàbí lápapọ̀ pẹ̀lú ọba Adéwòmí kọ́kọ́ fẹ́ fa ìbínú yọ pẹ̀lú àrífín wọlé yìí
kéèyàn wá dá oorun mọ́ ń lójú láì jẹ́ pé ọmọ nǹkan ó mú nǹkan tó lójú wá, kí ìjòyè tó ń fi jẹ ìkọ́làbà Ṣàngó kó sọ pé òun wá sọ nǹkan fún òun nípa ẹbọ ríró, ṣùgbọ́n òun ọ̀mọ́ tó wá sọ àrífín nìyí àbábòkù àbí àìkúnjú oyè tó wà. Ṣùgbọ́n nígbà tó rántí ìpinnu tó ń ti ṣe láti máa hùwà ìrẹ̀lẹ̀, ó gbé ìjà kúrò lójú ẹ̀ lásà, ó sì fohùn pẹ̀lẹ́ sọ̀rọ̀, ó ṣeun ìkọ́làbà. Ṣùgbọ́n bí ẹni fi nǹkan láàyàn lójú nìyí, kí wàá mo lè ṣe báyìí tí n ó fi mọ tó yẹ kí n ṣe kábíyèsí, àfi kẹ́ ẹ fọ̀rọ̀ làwọn onímọ̀. Ẹ bá béèrè lọ́wọ́ babaláwo bó bá ti rí yóò sọ, ẹni tó béèrè ọ̀nà kì í sì na. Àkókò àjò mi ìkọ́làbà, ìmọ̀ràn tó fún mi yìí ó bọ́ sásìkò fún mi, torí pé èmi fúnra mi ti ń ronú pé kí ló yẹ kí n ṣe. Bí mo sọ pé mo jẹun kì í wọ̀ mí nínú, bí mo sì rìn ẹsẹ̀ mi kì í ranlẹ̀, bí mo sùn ohun tí mo bá sùn kì í dọ́gba. O ṣeun ìkọ́làbà, ìlú Òwe yóò gbé ọ́ àṣẹ kábíyèsí. Kí n mọ̀ ìyanu ni o, bá sọ pé ẹ̀ ń rù díẹ̀díẹ̀, ṣùgbọ́n mo mọ̀ pé a máa ṣe èèyàn bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan, ẹ fọkàn balẹ̀ kábíyèsí, kò sí fòyà. Bá a bá ti lè ṣe ní tí bàbá ní ká ṣe. Ìkọ́làbà fẹ́rẹ̀ mọ́ tí ìjáde láàfin tán, ńgbà tí ìyàwó bá wọlé dé, òun ni àgbà ayaba láàfin. Ó wọlé dé, ó kúnlẹ̀, ó yèrà, ó kọba, ó kí ọba, ó wá tẹnu bọ̀rọ̀. Tí mo bá wá yìí, ọ̀rọ̀ tó ti ń pò ìrànràn nínú ààfin ni. Ọ̀rọ̀ kọ̀ọ̀kan ni mo kọ́kọ́ ń gbọ́, ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ lẹ́nu àwọn ayaba, lẹ́nu àwọn ọmọ ọba àti lẹ́nu àwọn ìránṣẹ́ ọba. Àwọn kan ń kọminú wúyẹ́wúyẹ́ pé kílẹ̀ ó ṣe báwọn bá la ọ̀rọ̀ mọ́lẹ̀ nípa oúnjẹ. Mo ní kí wọ́n sọ fún mi láṣìírí, kí n sọ fún yín fúnra mi. Èmi mọ̀ pé ẹ̀ má gbàmọ̀ràn ènìyàn. Àwọn kan sọ pé pẹ́pẹ́sẹ́ àwọn kì í róúnjẹ nínú àwo tí wọ́n ń gbé síwájú yín. Wọ́n ní ẹ̀rù ń bà wọ́n pé ẹ lè ti torí rẹ̀ bínú sí àwọn. Mo ní èmi ò rí yín níbi tẹ́ ẹ ti ń jẹun o, ṣùgbọ́n bójú wọn ò bá fọ́, báwo ni wọn ò ṣe rí yín kẹ́ ẹ máa jẹun, báwo ni wọn ò ṣe rí yín kẹ́ ẹ máa jẹun kí wọ́n má sì róúnjẹ náà tí ẹ̀ ń jẹ. Wọn ò sọ̀rọ̀ yanya ní tòótọ́ o, ṣùgbọ́n èmi mọ ibi tí wọ́n ń pòwe wọn lọ. Báyìí nìyẹn ọba ti fọgbọ́n sí ọba nígbẹ́rẹ́ ìpàkọ́, láì kúkú sọ ojú abẹ níkò. Ṣé lówelówe là lùlù àgídìgbò, ẹni tó bá gbọ́n ní jó, ẹni tó bá sì mọ̀ra mọ́. Ṣé olówe lòwe ń bá wí kábíyèsí? Kádé pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kẹ́sẹ́gun ọ̀tá kẹrẹ́yìn òdì. Àwọn ayaba wá pé bíríkótó, a sì rò pé kẹ́ ẹ pé babaláwo kó bá ń wádìí bóyá ẹnìkan ń ṣèrú, bóyá ẹnìkan ń dalẹ̀, bóyá ẹnìkan ń ṣòjóró, bóyá ẹnìkan ń tàn nìyẹn jẹ. Kó bá wa bí fálérè wò pé ta ló ń daráyé láàmú, pé ta ló ń pe ara rẹ̀ lójú ọ̀yà láì tó ẹ̀ lérí. Ohun tọ́jú mi dá ni pé ọ̀rọ̀ tẹ́ ń sọ jáde lẹ́nu kò lálẹ́ tààrà mọ́. Hẹ́rẹ́hẹ́rẹ́ ló kù tẹ́ ń sọ̀rọ̀, kábífá pé kí ló dé? Ẹ̀yin tẹ́ ẹ ti rí bọ́rọ́kọ́tọ́, ẹ wá rò báyìí láì mọ gbààwẹ̀. Bí èèyàn ń gbààwẹ̀ pàápàá, bó bá ti ń jẹ sàárì tó sì ń sírun, rírò ọ̀hún ò ní tó báyìí. Ẹni tó bá súnmọ́ yóò mọ̀ wípé ara yín ò lè dáadáa, ẹ̀ mú mọ́ra ni. Àwọn ayaba tó rún kàn ò sọ ohun tó dára fún mi, ni gbogbo wa fi wá sọ pé kẹ́ bí fálérè wò ọ̀nà tá a bá tọ̀ tí nǹkan gbogbo fi tún rọgbọ. Àbọ̀ mi rèé ò wá láyélúwà. Ọba dẹ́wò mi dákẹ́ lọ gbárí. Àfáà sọ̀rọ̀ òjókòó. Kẹ́ni Ìkọ́làbà ṣẹ̀ṣẹ̀ sọ tán lẹ́ẹ̀kan kó tó jáde lọ. Kẹ́ni ìyá ọba ní àwọn ayaba dání mọ̀ràn. Ọ̀rọ̀ wèrè níyàtọ̀, ọ̀rọ̀ ọlọ́gbọ́n máa bára wọn mu. Òun náà kúkú ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé nǹkan kan ń ṣe òun, pé mẹ́wàá ń ṣe òun pẹ̀lú. Ṣùgbọ́n bóun tilẹ̀ ń ṣiyèméjì tẹ́lẹ̀, ọ̀rọ̀ Ìkọ́làbà àtọ̀rọ̀ ìyá ọba kò séye tí ò kérò lẹ́yìn. Ọ̀ràn ni pé Fáwọnú aláwo rẹ̀, Fáwọnú ọ̀sọ̀ọ̀sẹ̀ tó fi dé, bó ti dé ló sì gbé ọ̀pẹ̀lẹ̀ rẹ̀ sánlẹ̀. Ojú ọba ó ní tanra rẹ̀ jẹ kọ̀ láìfi, tanra rẹ̀ ta kò léèwọ̀, dákun mọ́ tanra rẹ̀ dà sínú gbó. Ló dífá fún adáwàwù tí yóò sọra rẹ̀ dìfà, táwọn atanni ọmọ kò jẹ lójúkojú. Ẹni tó tanra rẹ̀ jẹ dandan ni kó yó, èèyàn tó tanra rẹ̀ tà yóò dáwọ́ ara rẹ̀ sápò. Ẹni tó ń tanra rẹ̀ dànù ló pòfo, òpè ènìyàn ní tanra rẹ̀ dà sátán. Ọmọ tí ó gbọ́n àtòdé ní ti gbọ́n wálé, èèyàn bá máa gbàmọ̀ràn lé kó má máa dá tinú ara rẹ̀ sí. Èèyàn bá máa gbàmọ̀ràn lọ́ọ̀dẹ̀ kó má dì fàfájòjì. Adáwàwù ìbábólómi lára, ẹnu fìfo dún nàmúnàmú. Àbáyàgò fún wàgbèrè ká má bá kàbùkù.
kó èrò ọ̀fà ẹja máa pè mọ̀ràn ẹ wá bá ní nínú oore ṣíṣe. Kábíyèsí Ọ̀rúnmìlà ní àwọn ẹnìkan ń tan ẹnìkan jẹ onítọ̀hún sì ń tanra rẹ̀ dànù. Ó ní ẹni tá à ń wéyè ní wàhálà kan nípa ìróúnjẹ jẹ ó ní kì í gbàmọ̀ràn àfi kó máa dáwọ́ ara rẹ̀ wò. Ó ní a máa dèrò ara rẹ̀ pani. Ó ní a máa jẹ òfìfo lẹ́nu a sì máa tanra rẹ̀ pé òun jẹun. Ó ní ọ̀rọ̀ àwọn tó ń tàn án ló ń ká sígbà. Ó ń kó ìmọ̀ràn àwọn olóòótọ́ dànù. Ó ní oúnjẹ irọ́ ló ń jẹ fú lọ́ba Adéwùmí dìde láì dúró gbọ́ yòókù àlàyé tí babaláwo ń ṣe. Ó tó ná babawo àwọn kan tún wà tí mo fẹ́ kọ́ gbọ́ ẹsẹ̀ ifá yìí bóyá àlàyé lè wà tí wọ́n ó ṣe. Ó pe ìránṣẹ́ kan ó ní kó lọ ké sí àwọn aláṣẹ òun tó wà ní Kọ̀bì wá bóyá àwọn aláṣẹ àràmàǹdà náà ti rójú ìjà ńlá sáré o bóyá apẹ lásán ló sọ wọ́n o bóyá wọ́n mọ̀ pé ẹni tó ta iyọ̀ irú kò ní ṣàìgbowó òkúta ni o bóyá àṣìrẹ́ni tó ta wọ́n lólobó ńgbà tó ní sí ọbọ̀ òfìdébi tí wọ́n sọ wọ́n lọ́jọ́ sí ńgbè tí wọ́n fi wọ́n wọ̀ sí níbi àpọ́nlé pàtàkì tí wọ́n pèsè fún wọn. Ó rí i pé wọ́n ti na pápá bora èèyàn lásán kò ṣẹ́kù sílẹ̀ nínú ìní wọn. Wọ́n ti kó gbogbo owó tí wọ́n fèrú gbà lọ́wọ́ ọba sá lọ. Owó tí wọ́n ní àwọn ò fi máa ránjẹ tí wọ́n fi máa ro ohun èlò oúnjẹ nígbà tí wọn ò ra nǹkan kan lóhun tí àwọn fúnra wọn ò jẹ lọ. Àṣírọ́ wọn sì fún ọba ìrọ́sì ni wọ́n gbé kalẹ̀ níwájú rẹ̀ bí wọ́n bá ń dáná táwọn èèyàn ń gbóòórùn oúnjẹ ara wọn ló ń ta sánsán bẹ́ẹ̀. Láti ìgbà náà lọ́ba Adéwùmí Adádékejì olówó ìlú Ọ̀wẹ ò ti dá èrò ara rẹ̀ nìkan pamọ́ o tó wá bẹ̀rẹ̀ sí ní gbàmọ̀ràn àwọn ìjòyè rẹ̀ tó ń gbàmọ̀ràn àwọn ayaba tó ń fọ̀rọ̀ lọ́nìyàn kó tó sófin àti kó tó so nǹkan mìíràn ní ti wò kọ́ mọ àjẹyó àti àjẹsẹ́kù ló wá ń jẹun láti ìgbà náà tí arúnmọ kì í sì fọwọ́ nulẹ̀. Ọba fún babaláwo lówó ó fún un láṣọ oríṣiríṣi ó fún un léjìgbàjígbà ìlẹ̀kẹ̀ ó sì fún un ní ìwé ilẹ̀ ilé ńlá kan paríparí rẹ̀ ọfà tí ń sọ́lá arẹwọ ọmọbìnrin rẹ̀ lè fa wònú lọ́wọ́ pé kọ́ mọ̀ fi ṣaya. Báyìí làparí orí kẹta ìwé nì gbénu ti rí àkọlé èyí tí jẹ́ òjòòrò pẹ̀lú ògo Ọlọ́run orí kẹrin náà láti tẹ̀ síwájú láìpẹ́. Àkọlé tí ń bẹ ń bẹ àyénèké ẹ má gbàgbé láti subscribe sí chánẹ́ẹ̀lì yìí Ẹwà Èdè Yorùbá TV bákan náà àtàwọn chánẹ́ẹ̀lì àkàndá tó tún kù bíi Àkàndá Ọ̀rọ̀ Awíkonko live Oríkì Yorùbá TV Oríkì Orílẹ̀ Òwe Yorùbá TV fún àwọn ìṣẹ̀lẹ̀ tó dìtàn ìtàn tó yípadà tó dòwe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ni Ìkóríta Kò Yé Mi fún àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì Àṣà Yorùbá TV Omi Ìmọ̀ràn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ẹ máa pàdé mi ní gbogbo ọjọ́ ìsinmi látago 1 sáago 2 ní Àgídìgbo FM 88.7 nílẹ̀ Ìbàdàn pẹ̀lú ògo Ọlọ́run. Bẹ́ẹ̀ bá rí nǹkan pàtàkì láti bá mi sọ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Ẹ má gbàgbé o tẹ bá polówó ọjà pàdé hàn yín ẹ má fòkó lórí ẹ sì má skip ẹ yọ̀ọ̀yẹ́ ni kò ní yẹ̀ẹ́lẹ̀ Ọlọ́run ọkẹ́ bó ṣe kẹ́mọ́rẹ́ ni kí ọmọ káàbá èdè àti àṣà Yorùbá ò ní wọmi bẹ́ẹ̀ ni ò ní parun orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjù àṣẹ o.